أنا المركزي أنا الأدبي أنا المركزي أنا الأدبي أنا الأدبي هادنا مثل در لقد بدا للأيام منهاجنا مثل عقد زين لكل الحسان أنا المركزي أنا الأدبي أنا المركزي أنا الأدبي منهاجنا مثل بيت يؤوي جميع المعاني منهاجنا كنز مال لمن يريد التباني أنا المركزي أنا الأدبي أنا المركزي أنا الأدبي. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قولوا معي أعوذ بالله. أعوذ بالله. بسم الله. بسم الله. اللهم صل. اللهم صل على رسول الله. على رسول الله. اللهم افتح لي أبواب رحمتك يا رب العالمين. يا رب العالمين. قولوا معي آمين. آمين. يا ربي اغفر لجميع المسلمين وكل من جد وقال آمين وكل من جد وقال آمين. إذا اصفر لون البرد وابيض شعره. إذا اصفر لون المرء وابيض شعره تنجس من أيامه مستطابها. دع الدنيا دنية مع بنيها. دع الدنيا دنية مع بنيها وطلقها ثلاث وكن بها. هي الدنيا تقول لساكنيها حذاري من بطش وفتك. حذاري من بطش وفتك. ẹnìkan táàrí tí ń rí wa ẹni táàrí tí ń rí wa illa al-muttaquna al-mukhlisun fahum alladhina yarawnahu. àfi àwọn tó kọlu Ọlọ́run tí wọ́n bẹ̀rù Ọlọ́run bí asraril ghaib. فالقرآن نوعان، نوع فيه القراءة والتلاوة والدعوات فقط، والنوع الآخر هي الأسرار. وكي ولا سيري الله تينا نلي تيما كان طلب سيما سيلكم الله لا يوم جوانا كي شوفيرا لا ديو مالا باي báwa ń kírun àgbà tààyà débì kan ní tí òjò ń kókó wọlé
على تلاوتها وقراءتها الله ودعياتها. أما تري 30 minutes إنه مرة واحد على كامل ọtí ìdìbò wa pàdé bó ti ní wa pàdé bàbá wa mùdíò ní ráúdọ̀ wọn ni wa pàdé àwọn mọ̀nyẹ́mọ̀nyẹ́ kàrìkàrì àfa. wíwá dúnìá àtàkùn lìsáàkìnìyà. àwọn ilé kéwù aládùúgbò ilé kéwù hasari ilé kéwù atáàtì kéwù hazari. báwa bá kéwù mẹ́ àbúrò wa kéwù mẹ́ bàbá kéwù mẹ́ àwọn ìgbọ́n wa kéwù mẹ́ bàbá kéwù mẹ́ àwọn ọ̀rẹ́ wa kéwù mẹ́ wọ́n kéwù mẹ́ lè sí i. òkè bá ilé kéwù ni òkè bá lókè lọ́wọ́ àti ntòsí ń bí ilé kéwù lókè bá. àtàwọn àyè bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bàbá rẹ̀ ń sàbí ilé kéwù ni wá bàbá àyà ilé kéwù ni wá bàbá wa tí wọ́n jẹ́ nọ́sùlù ọmọ ìbí ìbẹ̀rẹ̀ ọdún ìlú wọn ìbẹ̀rẹ̀ ọdún ìlú wọn. wíwá dúnìá àtàkùn nítorí lìsáàkìnìyà. وأنا معك وكنا من بحر ومن ضمن تراب واحد لكن شتى سروان وغير السروال سروال وغير السروال سروال أكل يده غير السروال أنا كده اليوم يشوفه غير السروال أنا ما في بعدين ما في دون كتير ما بقولني analysis ni wọ́n ṣe jàmbá fún nítorí náà ló ti wá sí wọ́n á sọ pé kò ṣe dáa mo ní òṣè dáa mo lè sọ lárúbáwá pẹ̀lú náà ìdólédè vanakula lọ́pọ̀lọpọ̀ ń sọ lábùjá tí ó sọ fún wa pé sẹ́nitọ̀ ló ń tí ó sọ fún wa pé rẹ́pù ló ń tí ò gbé ìbò rárá tí ò gbé ìbò rárá ẹ̀ pọlitíṣẹ́ ẹ̀ lẹ́bi dúró láwa sọ pé lárúbáwá láti sọ ẹ wá sọ púpọ̀ gbọ́nà try wà àròbí yorùbá láti hì àròbí yáni àmà àròbí yàtà bẹ̀rẹ̀sánì bisajisatayihi àròbí yàtún ma'anawiyya wà àròbí yàtún dúnà ma'anawiyya. àwọn kan sọ pẹ̀lú lúgà ẹ pé èdè tó lé ni wọ́n fi sọ lára àwọn kan sọ mọ̀nà àǹtà ìdáyé wọn tẹ̀sí àbù wà má àkàlìkà ìdá kò sẹ́dáwá tá a lò ní sanawi nìyẹn sẹ́dáwá tá a lò ní kòlíyà nìyẹn sẹ́dáwá tá a lò ní jáníà nìyẹn. bí khariji Nigeria wọ́n jẹ́ra sọ́kì àlá ana asma ma uhibbu ladayka da'iman walidha qala ar-rasul ya Abdullah ibn Mas'ud iqra'u alayya al-Qur'an inni uhibbu minka al-qira'ah. mo kí àgbà wa kánì olókè bàbá wa láyé ó sábì mo fi kí olókè bàbá wa yọrọ mo fi kí olókè lókè bà mo fi kí mo fi bàbá wa yáyà rò tábọ̀ tí wọ́n jẹ́ ọmọ yín ní kìí òfin tí wọ́n á fi bàbá wa Yakub àgbà wọn kọ láàyò láyé tí a tẹ̀tí àyẹ ládùúgbò wa yìí wọn kọ Khamsuna Farida wọn kọ àlùwá yìí gbọ́dọ̀ kéwù àfa àtọ̀yẹ̀dú bẹ́ẹ̀ náà kóńdò lónìí Zumratu bẹ́ẹ̀ ní Zumratu Adabiyya ní Markazi ni yóò ké yóò dábẹ́ kọjá kódà ọ̀pọ̀lọpọ̀ ń ha láti fi ṣògbé afọlọ́mọ bẹ́ẹ̀ ìkírun nílé kéwù Allahu akbar. ìkírun nílé kéwù ọlọ́run ní ìjọ bàjẹ́ la ilaha illallah mọ́ á kí ìlú Òṣogbo tẹ́ ẹ máa ń búrọ́ọ̀zì àwọn àlùfáà ìtàkà agbọ́ni pé Òṣogbo a máa gbàlejò irú àlejò gbọ́ Òṣogbo ń gbà. àbí Òṣogbo kọ́kọ́ gbà ń jọyìn Òṣogbo gbé àlejò wọn ní kò gbòòrò nílé níjọ́ irú àwọn àlejò ọlọ́gbẹ̀ àti ọ̀ṣọ́wò wálé Òṣogbo máa ń gbé wọn à ń bá kéwúlẹ̀ Òṣogbo a máa kọ́ wọlé kéwú wálé. mo kí ẹ̀yin Òṣogbo Alhaji Tajudeen sound system engineer.
àbí ọlọ́mọsá bá wa kí ọ̀la la ilaha illallah gbogbo ẹ̀yin àfáà ni mo kí dáadáa ẹ dákun lè àlà òbí àlè àlùwákìtà ọmọ yóò ká ló gbẹlẹ àwọn àmà ń gbẹlẹ kọsán tó ń bá sọ o kì í ṣe dandan ní kó wà tartib bí tartib lakin bí tashiha bí tashiha mo kí bàbá wa tí wọn lẹ́yìn àfa aláṣìírí ti rí wọn àmọ́ sọ̀wọ́ ní bẹ lọ́rùn wọn Sheikh Adil ọmọọlá Ọlásùnkànmí Adéoyè ó kí wọn Àkànmú èmi ó jọ kí orí ó kádàrá kí wọn ní ọlọ́gbọ́n lẹ́ẹ̀mejì ní láyé ẹ̀mejì ní kọ́dà kọ̀pẹ́kọ̀pẹ́ tí ọ̀gbọ́dọ̀ gbẹ́rú nífà lọ láti ẹ̀mejì ní ìdílé wọn rí àmọ́ pàdé níta èèyàn dáadáa ni wọ́n kọ́ ọmọọṣẹ́ àgbà wọn bẹ́ẹ̀. Amínà. Wòlíì Ọlọ́run ni wọ́n kọ́ ọmọọṣẹ́ àgbà wọn bẹ́ẹ̀ ìyá wọn jẹ́ ẹ̀kọ́ fún àtọ́ba ní láárí tó lówó nu ayé. bó ṣe bá ẹni tí ò ní láárí láyé dáadáa tí mo rí lára wọn ni pé ń jẹ́ àkọ́kọ́ tí mo rí bẹ́ẹ̀ ẹnìkan ló mú mi lọ bẹ̀. ọ á tọrọ ìyàwó lọ́wọ́ wọn ni bàbá wọn ní ẹ padà wá. Kejì táàdì bẹ́ẹ̀ bàbá wọn ní àfọ àtìrí nítorí rẹ wọn yóò gbà ẹ. ìyẹn ni wọ́n ń pè ní sadaqatun jariyah la sadaqatul masjid wala lil bihr wala lil jarayna wọ́n ní sadaqatun jariyah. nítorí àwọn obìnrin lọ́wọ́ síbẹ̀ lóní obìnrin gidi wọn obìnrin gidi mọ́ àbá nígbà tó bá ti nílá ní dáadáa nù yẹn ẹ bá tóbi ọmọ wọn lówó fẹrẹ fẹ o ẹ lè rí fẹ o ẹ ká dààmú ni ẹ yóò lọ ní fún ìṣòwò ní wọn ní ìṣòwò náà yóò lọ ní fún àtìyàwó àtọmọ wọn gbà á tó bá ti pẹ́ ẹ ọ̀kan tí ó sì bí fún yín náà tí ì bá ṣe pẹ́ bá ní panẹ bíi tiẹ̀ dáadáa tẹ ẹ wake up tẹ ẹ yámọ́tò lọ lé wọn tẹ ẹ pèrè ayé lórúkọ tẹ ẹ gbé èyí ń lọ ní ìwé ìlọrin mẹ́wàá lọ́dọ̀ yìí. Yes. Mo kí ẹlẹ́bìnrin pé mi kí ẹgbẹ́ ń fi kírun kí bí mo ti kí kírun kíkí ẹ̀yin ará Òṣogbo láàbùn gbogbo ará ìlà amara wa gbogbo mẹ́yẹ gbogbo yẹn ẹ̀bá òkè ẹni tó yóò sọ pé mi ò dákọ̀ ọ̀rọ̀ ìjọ kò bóyá mo dákọ̀ ní òjò ń dákọ̀ ẹni kankan àbájọ́ yẹ kí n kọ́kọ́ dákọ̀ ni àbájọ́ yẹ kí n kọ́kọ́ dákọ̀ ni ẹ̀ má bínú ẹ̀dùkọ́ wọ́n gbogbo wa ẹ̀jẹ̀ wa gbọ́ wá sí lẹ́nu bàbá wa Sheikh Kamil Muhammad Al-Jami ẹni ó ní nǹkan ló ní nǹkan yìí àwọn ni wọ́n ní bàbá wọn ọmọ ọlá sẹ́mi kí wọ́n ti sọ fún ilé kan wọ́n láwọn làwọn ní bàbá wọn ọmọ ọlá àwọn ni wọ́n ní bàbá wọn ọmọ ọlá ọlọ́mọdé ọgbà jẹ́ ọlọ́lá ilaha illallah. Àwa mufasiru ilé Òṣogbo Sheikh Abdul-Latif Adélọ́tì Àgbàjàwòrò mufasiru al-am Madinat Òṣogbo ọmọdé ọwọ́ alhan wàlíyọ́m ọba àṣìdára fún Sheikh Muhammad Baruf Ìṣọ̀lá Ìdíàkú ọba di méjì Naibul Imam ilé Òṣogbo lónìí ọba àṣìdára fún Sheikh Musa Muhammad Rabi'i Anima الإمام الأكبر في مدينة أشوبو وما جاورها رب أسألك دادا فيها رب ولا بابا ولا حول ولا قوة إلا بالله العلي العظيم وأكيني بجمع أنتي أجي بابا ومولا ولا مسافة وكي mo kí ẹ̀yin tí ẹ jẹ́ ẹ̀gbọ́n fún bàbá àwọn ọmọ láti ṣẹ́pá ń pọ̀ ọlọ́pàá àwọn àkì mo kí ẹ̀yin tí ẹ jábọ̀ fún wọn mo kí àwọn ìyá wa kó tó ka àwọn ọmọ
àyà wa ni wọ́n ṣòwò àti bàbá wa tí wọ́n fi bí àwọn ọmọ. Òkì tẹ́jẹ́ ìyàwó fún bàbá wa àádé bóyá direct wives or indirect wives. Ìyàwó ẹ̀gbọ́n ìyàwó àbúrò ìyàwó ni wọ́n. Àwọn ìyàwó tí bàbá ń wọlé tọ̀ òkì yín dáadáa òtútù ẹ̀yìn dáadáa pẹ̀ yìí kọ́lọ́ bá ṣe dáadáa fún yín. Àlùbáríkà náà ló kọ̀ án. Èpè ṣíṣe ní Islam túláàsì ni ọlọ́run pé tọ́mọ wọlé pé láti ìjẹjọ́ tẹ́nìjì ìjọ mẹ́jọ tí ẹ máa lò lólé ọjọ́ yòókù ọlọ́run ṣàjọ pé mẹ́rọ̀rùn wọ́n á hàn wọ́n á kú wọ́tà. wọ́n kí ẹ̀yin ọmọ àníyàn ìyá àti bàbá wọ́n ń bá ní ọ́ papọ̀ tàṣàbù wa máa wà. والبركة والسعادة kábímọ kọjọ ọkọ inú obìnrin ó dùn kó wá jẹ́ ìyàwó náà inú rẹ̀ ó dùn àwọn wá jẹ́ ìyàwó bá jẹ́ obìnrin inú rẹ̀ máa dùn lọ́nà tí ó kó pèlè tí ó kó gbogbo ẹ̀ ní wọ́n dé yìí bá ti wá jọ ọkọ inú rẹ̀ máa dùn gbogbo ìgbà yóò máa sọ kòkò kẹ̀kẹ́ lọ́nà tí ó dogun lẹ́yìn ọ̀la tí ń bá jẹ lára bàbá ẹ̀ ń tí ń kú jọ lára rẹ̀ wọ́n lọ́mọ yìí wọ́n á jọ ọkọ rẹ̀ tó jọkùnrin mo kí ẹ̀yin ọmọ tẹ̀lé bẹ́ẹ̀ ọmọ àbáàsì má jọ bàbá ẹ̀ kó má jọ ìyá rẹ̀ nánú khalaqnahum wa shaddadna asrahum wa idha shi'na badalna amthalahum tabdila ó lè má jọ bàbá ó lè má jọ ìyá kì í ṣe máa lè ilé àwọn ọmọ òní àwọn aláàfin àwọn ní kálíwà ní olómi ẹ lọ díẹ̀ làwọn ọmọ méjì mẹ́ta fi jọra wọn lè wò ní Ọlọ́run ṣé wọn wá ṣe ní Ọlọ́run torí iṣẹ́ tí kálukú ń ṣe lọ́wọ́ yẹn ńlá padà wọn yẹn ọmọ tí yóò jọ yẹ kì í ṣe máa lè ọmọ tí yóò jọ bàbá yẹ kì í ṣe máa lè ọmọ tí yóò wá bá bàbá tán tí yóò bá yà tán kì í ṣe máa lè kódà àwọn tó tàbá ní ọmọ tẹ ẹ bá gbà wò tí yóò bá wọ ọmọ náà bá gbà wò. Àwọn mọ́wùlẹ̀ náàmà ọmọ tẹ́ ẹ bá gbàwò nídìílé ọkọ tàbí ẹ̀ tẹ́ ẹ bá gbàwò nídìílé ìyàwó ó ti wá pẹ́ lọ́dọ̀ yìí ẹ pé nǹkan fún mi tí bàbá ní ẹ pé nǹkan fún mi tí bàbá ní ọlọ́run kò ṣe dáadáa fún wa. Amina. A'udhu billahi minash shaitanir rajim ọlọ́run kò tó fẹ́ sọ̀kalẹ̀. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. الله أكبر. الله أكبر. الأخلاء وهذا يصبح يوم القيامة بعضهم لبعض عدو إلا المتقون إلا المتقون. أبا وملكم وكل شبه fẹ́ yàrá òṣogbo wọ́n kú ní kírun fẹ́ yàrá kírun ṣé Abdulgani àbùtù náà kú àfáà tí wọ́n dọ̀ lọ ọ̀run ni àwọn méjèèjì wọ́n kú kú òní. Silikul anbiya wan nabiyyun khutima ọ̀sán nàbí ọlọ́mọ bẹ́ẹ̀ Ìsá tí wọ́n ní ń bẹ̀ wá yati كرجل صالح عالم رجل نحيف لا سمين Ànábì Ìsá wọn ní ń bọ̀ wá kò fẹ́ bú nínú kálí kan sọ yìí pé ní kí ni ń jẹ́ màmá ìyẹn àwọn tí kì í ṣẹlẹ̀ sí Islam ẹ sọ fún mi pé ànábì tó gbàgbọ́ pé ànábì wo là ànábì tiẹ̀. النبي عيسى تعالى النبي عيسى الرسول الكريم النبي محمد صلى الله عليه وسلم أني كان جوني قلت
gbọ́ ẹ wá béèrè pé ànábì tó ń gbàgbọ́ ká là ànábì yẹn ar-rasulul karim wa yuti Allah ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم. ọ̀rọ̀ méjì kò tó inú Islam nípa àwọn obìnrin fẹ́ẹ́ bẹ́ẹ̀ nù ẹ̀rọ ìṣẹ́ àwọn méjì tó mùsùlùmí gidi tó sáàbù kò tó náà fàkìrù máa tọ́ wàlá kùn mí náà ní sáà bẹ́ẹ̀ bá ní jẹ̀bi áyà kọ̀ọ̀kan ọ̀pọ̀lọpọ̀ nítorí òde tọ́lọ́ ó ti gbàgbé ẹ̀ ẹ má sọ̀rọ̀ ọlọ́run mọ́ láwùjọ kan wàlà àlẹ́yìnà wọn á lọ́wọ́ kàwé wọ́n á kàṣìlẹ̀ mílíọ̀nù bíyẹ̀mí wọn kàtà àná mílíọ̀nù wọ̀tí tàbí ẹ má sọ mọ́ ẹ sọ fún obìnrin ẹni nínú ẹyọ kan yẹn legal wife tó lọ ṣe ní court ó dá wọ́n ti fún certificate ní tòótọ́ ọ̀yà ọkọ rẹ̀ sì bímọ márùn káàkiri ó lọ́kùnrin ọ̀tọ̀ọ̀tọ̀ bẹ́ẹ̀ ṣe wá sí fún wọn yín pé ní fáńkì òun máa tọ́ ọ̀bá lákùnrin mi náà lè ṣá ìmọ̀fọ̀nà wọ̀fọ̀ láàfà wọ̀fọ̀ náà ṣé méjì tó ọ̀rẹ́ méjì náà tó o tara ní ìyàwó méjì tó ìyàwó kan wà ń bí tàbí ìyàwó kan gan ìyàwó kan wà ń bí tẹ́lá méjì ní èkejì náà wà ń bí tẹ́lá ní mẹ́ta ní mọ̀fọ̀nà wọ̀fọ̀ láàfà ìka wà lẹ́yìn ó lérò ìgbẹ́ta bẹ́ẹ̀ bá ní mẹ́rin ní ìka wà wájú tọwọ́ ọ̀tún a máa bu omi èyí apalẹ̀ mọ́ tẹ̀yìn wọn mọ̀ sí atẹ́gùn tí wọ́n bí ọ̀sán pé kaburú kò ní í ṣe ọjọ́ bá ti wú kọ́ ìmìlú wọ́n pẹ̀lẹ́ 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 sápẹ̀lẹ́ tẹ̀yìn olókè ọkọ̀ kó wú kọ́ ọ̀mọ̀ kó sí. bẹ́ẹ̀ làwọn ọ̀rẹ́ àlàkàlà wọ́n kí wọ́n mọ̀ tí a dùn bùn ilẹ̀ mọ̀tàkùn bẹ́ẹ̀ làwọn ọ̀rẹ́ ààrẹ àkọ́kọ́ ni anabi yuna mẹ́mùtí ilá àwọn rasul mẹ́mùtí ilá àwọn rasul ààrẹ àkọ́kọ́ tá a ní pé ká ní ànábì kan ẹni tí ọba ti wá ní ànábì ńkọlọ ní àfa kan ibi aláàjì ẹ̀mọ́ láti wọlé nu ẹ̀ ẹ̀ bá tẹ̀ ń gbẹ́dẹ́ tó bá gbowó sàláàyè lọ́wọ́ aláàjì yìí kó sí ní àtẹ̀lẹ́ fún ọ náà bí kọ́lọ́ bá jà yín wọ́n bàjẹ́ kó ṣe kúrò aláwọ̀ fún ọkọ̀ kálukì ọmọ ẹ̀dá ẹ̀ tó bá gbowó lọ́wọ́ wọn rí èmi gbàrí kí n jẹ́wọ́ yín ní ìgbàǹkà àwẹ̀ ni àmọ́ mo kú lọ́wọ́ wọn yín. àmọ́ mo fi owó yẹn náà ra nǹkan àwẹ̀. wọ́n máa ń yìí tí Allah wa rasula. bàbá tí ó pàdé yín tí ó sọ ilé alálejò tẹ́ẹ̀tù lọ gbanu ilé tí ó dùn sọ ilé alálejò. anabi yóò sínkù àbíyá kùtìmá àmọ̀ kùtìmátì wọ́n ti parí ẹ̀ wọ́n ti sí ilẹ̀ ọ̀sán àmọ́bí kankan mọ́. ọ̀rọ̀ tó láàfà kọ̀dá ẹ̀rọ láàfà tẹ̀ ní gbogbo àwọn olówó ọjọ́ òun nígbà ìfẹ̀dọ̀ ní Kwara lọ́sùn nìbàdàn gbogbo ẹ̀rọ amẹ́bí kan bí àwọn lábẹ́òkúta nílùú tẹ̀wọ̀n lẹ́kọ̀ọ́ Lagos State àwọn olówó ọ̀sùn wa ni ọ̀láfà àfẹ́ àti wọn ni ẹ̀kan ní wá lọ́dún àwọn àdúgbò wa yìí ní ọ̀sán wa yìí wọn láàfà bí Kwara ti rí àwọn olówó láàfà bí Ọ̀yọ́ state ti burú tó wọn lówó àfà Akéwùgbà Gold gbogbo yìí lẹ́mọ̀ Muhammadu Taofeek Akéwùgbà Gold bàbá tóbi ní jẹ́ Abdullahi Akéwùgbòrú tí bàbá rẹ̀ bá lọ sí wáàsí ní gbogbo òkè ògùn wọn wà fún láwọn ẹ̀rú tí wọ́n sí. Ọba Lámídì Adéyẹmí tó kú yìí àtàndá alátàndá ikú bàbá yèyé ọmọ kú tí wọ́n ní kéré kan ọmọ àrùn tí wọ́n ní kéré kan ọmọ òsì tí wọ́n ní kéré kan gbogbo ojú kó bára kìyàmà nígbà tó wá pé Akéwùgbà Gold tó wá ṣe wá sí tán bàbá yẹn dẹ̀ ní agbẹ́tọ́ dà lọ́wọ́ ó sì yọ nígbà wọn fi gbọ́ ìwé mi Akéwùgbà rú Akéwùgbà Gold tó ń fi sọ̀rọ̀ òun ló mọ̀ bàbá ká gbogbo nǹkan ló sì ní àti bàbá rẹ̀ ń bẹ nínú ilé ètò ìmọ̀ ìwé káàkiri ń bẹ nínú ilé èèyàn ní Ọ̀yọ́ state aago kooru ní lọ kàbá ń jogún wọn ó kú alọ ọpẹ tó kú apàdà wá tó bá ti wá dé àwọn èèyàn wá sọ kẹ ní ìsọmọ Ìbàdàn ní ìsọmọ mẹ́kà ọmọ Ìbàdàn ní Ọ̀yọ́ state mo ti wá Nàìjíríà mo ti wá nígbà ìwé ìbùnmi náà wọn kò wọ́n ní èyí mo ti ṣe ní ìtìtò. àwọn olówó Ọ̀yọ́ kí n pìtàn Adédìbú díẹ̀
ọdún kan ẹlẹ́bìnrin tó jẹra wọn àbí jẹra wọn èyí àfọ àgbègbè rẹ ti mọ̀ àwọn ètò wọn ní láàrí wọn yíwú gbogbo eléyìí àtàmùsílù wọn nà mú nfààjù àwọn nà máa méjì nígbà tí wọn ní wọn wá ipò kan ìfowópamọ́ ipò ńlá sí rí bàbá adébúgbò ni mo lówó mo ti ń nà tán àwọn adébúgbò wa pè gbogbo àwọn àfa sí màlété màpó màlété bẹ́ẹ̀ wá ṣàdúrà ṣọ́ọ̀ṣì tó pé bí ojúmọ́ ni wọ́n dáná lórí bàbá wọn wọ́n máa jẹun àwọn táríkà máa jẹun ẹni tó ti ní lárí àmọ́ jẹun ètò ìwúni ọ̀jẹ̀ ń mẹ́rán ẹni tí ò ní àìbí léèrè ẹni tẹ́ ẹ ní ẹ fún wa ẹ má jẹ́ àpè fún wa ẹni tí òkùnkùn ní ń bẹ láyé ẹni tí ò sì ní tí ń dọ́gba bí ìpínlẹ̀ ń bẹ láyé tí ò ní àyẹ̀ká ní ọkàn tálíkà ọgbàlẹ̀ mọ́ níbẹ̀ ni àyà rẹ̀ ń já njọ wàhálà bá dé wọ́n ní kí ló fi gbọ́. àyà ní ọkàn olówó ọkọ̀ gbalẹ̀ mo ní àyà rẹ̀ ò já ọkọ̀ olówó kọ̀ ebi gbọ́dọ̀ kọ́ lọ Amẹ́ríkà lónìí ó kọ́ lọ Amẹ́ríkà ọ̀lọ́ London ó kọ́ London ọ̀lọ́ Fọlákọ́lù ó kọ́ ń bẹ̀ ọ̀lọ́ Ghana èyí wà ń tí ọmọ ọjọ́ káàkiri ni owó sì wọlé ń dojúmọ́ àmọ́ yà rẹ̀ ọ̀já pé kí ni yóò dẹ̀dọ̀ wọ́n lọ. wàá ní wọ́n apá àwọn èèyàn wọn ni kò sọ́wọ́ àmọ́ ibi báyìí là ń lọ lọ́la wọ́n bá dìbò gómìnà yìí kọ̀ wá ní tí mò ń sì ń jẹ nìyẹn kọ̀ wá pé àríṣekọ́lá wọlé ṣé ìmọ̀ pé nínú ayé èèyàn mẹ́ta ló ń bẹ nínú ayé àbíká pé mẹ́rin èèyàn mẹ́rin ló ń bẹ nínú ayé àfa àtọ̀gbájú tí yóò fọ́ gbáyà tó ní àfa nínú ní àfa nínú ọ̀dájú ń bẹ nínú ayé tálíkà tí ò ní nǹkan kan ń bẹ nínú ayé alágbára ń bẹ nínú ayé Sunday Igboho ọkùnrin náà àwọn ọ̀ràn bàbá rẹ̀ bí wọ́n ti dànù náà dáhùn kéèyàn fi atẹ́gùn kó sì dìbọn ẹ̀yin lè fẹ́ ẹ̀fẹ́ atẹ́gùn wò síbẹ̀ náà ìyẹn lè fi atẹ́gùn kó dìbọn òun sì ń fi atẹ́gùn sì ń dìbọn òun ní ẹ̀yà àjọ pàdé rí tí ìṣèwọ́n ni ní ọ̀rá kí o mọ̀lẹ́bí rẹ̀ kan lájọ́ rìnrìn àgbò lómi lọ́dọ̀ rẹ̀ o kò múni lọ́dọ̀ rẹ̀ àjọ pàdé náà kíra ṣùgbọ́n nínú alágbára ayé lọ́wọ́ agbára lọ́dọ̀ọ́lá ẹnì kẹrin tí ń bẹ nínú ayé lọ́wọ́ ẹnìkan máa sọ pé ọlọ́run ní ìdí ayé náà ni ò ní ìdí àwọn olówó bàbá wọn ṣàdúrà wọn wá ń ṣàdúrà lọ kí wọ́n tó parí àdúrà l'Aríṣekọ́lá ti wọlé Aríṣekọ́lá wa ń bọ̀ wá gbé Ghana must go bíi mẹ́wàá kó kó kalẹ̀ wọ́n ní bàbá kí lè dé bàbá wa borí kodò alágbára ayé ni adódùgbù alágbára ayé ni wọ́n á lórí kodò wọ́n wá ṣe àlá wọ́n wá káwọ́ méjèèjì sókè wọ́n wá ní Allahu Akbar ó lé ní ìgbà ogójì tí adódùgbù tó ṣe Allahu Akbar ní ìforúkọ pé àṣẹbi tí ì ń lọ àṣọlọ wọn lọ ọbẹ ọmọ ìyá ìlú tí wọn lè tún lóde yìí nígbà tó ti di ẹ̀yìn àfa ẹ kó àdúrà ti gbà ẹ kẹ́dùn àní àdúrà ti gbà ẹ kẹ́dùn àní àdúrà yìí ti gbà ẹ kó yàrá yìí kílẹ̀ ń gbé wọn yẹ kú túbà bàbá ní kéwì àní ẹ kádùrà àwọn làǹfẹ́. àtẹnilárí ó kọ adédùgbù ọ̀tún torí agbára ó kọ Aríṣekọ́lá ọ̀tún bẹ́ẹ̀ ni bàbá wa kan bẹ́lẹ̀ yìí Alhaji Muhammadu Khamis Tunde big mosque àwọn náà náwó tí wọn wọ yìí ẹ̀yin tẹ́ ẹ níláàrí tọ́pọ̀ ẹ filẹ̀ ẹ̀yin tẹ́ ẹ fẹ́ ní tọ́pọ̀ ẹ filẹ̀ nínú ọ̀pọ̀ mẹ́tẹ̀ẹ̀ta ìkọ̀sí ètò ní ètò ìrọ̀ Alhaji wa alu Àkànmọ́ ọmọ ọlá sọ́kànní Adéoyè ọlọ́mọsábà kẹwọn bàbá yẹn padà di ènìyàn dáadáa torí pé wọ́n ní àfa àdẹ́gbẹ̀ wọ́n wá kú bí ìgbà tí àfa kú. ó ní ọmọ ẹ̀kú ní ká lọ ọbẹ̀ níjọ́ ká lọ sí. mo ti rí eré ìgbẹ́ dàbò. àwọn àjọyọ̀ ẹ̀sùn tàbí ọmọ àtọ̀ àdúrà tí ọmọ tó yà sí tí ọmọ tó Kùránì nítorí kíni kí wọ́n gbé kalẹ̀ fún wa pépé láwọn. bàbá wọn ní ewúrẹ́ àwọn ọmọọṣẹ́ àjọ dáa fún ọlọ́run dákì ọmọ dáa fún. àbọ̀ wọ́n sọ ìpè nínú àtẹnà kan ti tán kò lè jẹ́ tẹ̀yìn ìran rẹ̀ ìrù kò lè dé. kúrò aláwọ̀ kan ti tó fún bàbá yìí náà ṣùgbọ́n nítorí iṣẹ́ tí wọ́n ṣe Kùránì ní wọ́n máa ń
الله ومن يطع الله ورسوله فأولئك أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء. àánú ti tán ó tó kò kankan láyé والشهداء. àwọn tí ó kúkú ṣàhídì àwọn náà kú kọ̀ọ̀kan eléyìí pọ̀ lọ́dọ̀ àwọn obìnrin tó wá kú ní epo máa tàti ṣàhídà obìnrin tó kú ní ẹ̀há máa tàti ṣàhídà obìnrin tó kú indal wulada àwọn ìjà àbátìlì wulada obìnrin fẹ́ bímọ ọwọ́ ó kú kú oríire wàmúràtì náà tàti fi haidọ́tì obìnrin tó wá kú nígbà tí ń ṣe nǹkan oṣù ó kú kú oríire wàmúràtì náà tàti fi ta'ati zawjiha obìnrin tó kú ọkọ ẹ̀ sọ pé kì í gbómi lẹ́nu nínú ilé ohun ọkọ ọmọ ga sókè ìyàwó ọmọ lọlẹ wọn máa lọ nílẹ̀ díẹ̀ níjọ́ kò sẹ́ni tí gbọ́ pé ìyàwó ẹlẹ́yà ń tọ́ dà mí Ọlọ́run máa ń fi àwọn ọmọ san wọ́n lẹ́sàn-án rí ọwọ́ àpò ọkùnrin tó bá kú agbára kákàlẹ̀ ẹ̀fọ́ lóbìnrin tó kú odò agbára kákàlẹ̀ ẹ̀fọ́ lóbìnrin tó kú nù kànga kiri wá lọ wọ́n lọ bá pọ̀ nínú ilé ni kiri wá lọ yọ pẹ̀já ni agbára kákàlẹ̀ ẹ̀fọ́ lóbìnrin tí ògiri wọ́lù tọ́lọ́ wa máa fún wọn ní tànáfùsì kan àpẹẹrẹ àṣàlù ara Ọlọ́run fi ní kóbìnrin orí kìíní kan wọ́n á lè dọ́gbọ́rọ̀ ajáde ọkùnrin tó wà bẹ́ẹ̀ kóbìnrin wọ́lù wọn wọn ní yóò sì jáde rí kọ́ jáde rí àpẹẹrẹ ni ọkùnrin tí ògiri bá wọ́lù kódà tó bá kúkú ásídẹ́ǹtì wọ́n ń pè ní mọ́tò fújì àjọ èèyàn wá kó fí ìsìlá ìrọ̀hìnì yìí ọkùnrin kan kú ní wọ́n ń lọ tú ẹbí òun ṣe lẹ́kù ní wọ́n lọ tún un ṣe ní Haúsá ọwọ́ agbàbí ọkọjá sáré kìyàmà náà ta ṣàhídì èèyàn wá kú ìyí nǹkan ọjọ́ táwọn olówó tí wọ́n rà mọ́tò tí ìsìnkú rà bẹ́ẹ̀ tí ìsìnkú tẹ̀sùn bá bẹ́ẹ̀ àpẹẹrẹ Ọlọ́run àpẹẹrẹ ẹ̀sìn ní wọ́n ń bẹ lára rẹ̀ a máa rí gẹ́gẹ́ bí ẹ̀tọ́ kúkú mo kí bàbá wa mufasiru èmi kì í sọ̀rọ̀ níwájú wọn ṣùgbọ́n àná òbí gàlọ́ bí ìṣẹ́jà mi èmi sọ̀rọ̀ níwájú àwọn ọ̀gá.